Oníbi wa bá ṣe ra tó. Ẹ̀sìn ni òbí wa bò bá dọ̀run. Ìwà ni òbí wa bò bá dọ̀run. Oníbi wa bá ṣe ra tó. Oníbi wa bá ṣe ra tó. Yóò fi tán a ò lè kí tán. Subhanahu wa ta'ala. Mímọ́ fún ọlọ́wọ́n ọba àgbàlagbà ọba tó ti mọ́ síwájú kó tó dá gbogbo ohun tó mọ́ ọba tí ó tún máa mọ́ nígbà tí gbogbo ohun tó mọ́ bá tọ̀jú. Mímọ́ fún ọlọ́wọ́n ọba náà. Nínú ọ̀la ni nínú ipò ni kò sẹ́ni tí a lè fi wé ọlọ́wọ́n ọba àgbàlagbà ọba gbó ọba tó ṣe wé gbogbo alápàtà ní bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ipò pátá ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ọba ọlá kéékèèké ló ti òkú sẹ́ gbogbo ẹ̀dá tó dá o. Yóò fi yá sọ̀lì jàlá ni. Tó bá wá rí bẹ́ẹ̀ tí tóbi fún ọlọ́wọ́n ọba àgbàlagbà ọba tó dá jíjẹ tí ò ní jẹ ó ti ta abẹ́ nínú ńlá rẹ̀ bá wa ṣàlékún àlàáfíà ẹ̀mí gígùn àrí àjẹjẹ tó fún bàbá wa lè. Fún bàbá wa ra ọ̀kan ní olówó orí wa ẹni tó lálẹ́ aṣíwájú ayé àkọ́kọ́. Ìgbòho lè bá ní ilé jẹ́ ní. Ọmọ bàbá wa dání bí a bá pẹ̀lú àkọ́ni àṣìṣíkà láàlẹ̀ gàrà. Mọ̀lánà fọdí lọ́kùn ṣe Ibrahim Khalil Mustapha ẹni tí ọlọ́run wá ní iṣẹ́ tó ti ṣiṣẹ́ náà parí ni ọlọ́run máa ṣe wá fún wọn. Bàbá ikú ìdásí bá wọn sọ̀sọ́ fún sọ nípa bàbá yìí tó bá mọ̀ nípa wọn béèrè. Bàbá tó ṣe é ẹni wọ́n ìyá ni wọ́n ní gbogbo Nàìjíríà pátá pàápàá jùlọ gbogbo Áfíríkà pátá ìyá ni wọ́n fàárí wọn. Sọ tó kọ́ mọ̀ nípa wọn béèrè kí wọ́n ṣàlàyé fún ẹ bàbá tó ṣe pé fún àdìgbò ìyá wọn ni wọ́n ní gbogbo Nàìjíríà pátá tó bàbá ọba tó rán yín níṣẹ́ òní gbé yín sílẹ̀ láíláí. Ọlọ́lùbájà bàbá wa tẹ́jìlá Ádábì bàbá wa lẹ́pẹ̀jì ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run tí gbogbo èèyàn bá ń kọ́ ṣubú ẹ̀ ṣubú láíláí. Bàbá wa ní bàbá ọmọ akíkì bẹ́ẹ̀rù ìṣòro ìṣòro àdáni lọ́tìtọ́ àti lọ́dẹ̀dẹ̀ bẹ́ẹ̀rù ìṣòro. Dájúdájú ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà níjọ ọmọ tí kìnìún bá bí. Ẹgbẹ́ wọn tó ẹgbẹ́ ìmùlẹ̀ máa ń jẹ́ ìmújẹ bọ́lọ́wọ́n ọba dá pé iṣẹ́ rẹ̀ lẹ́wọ́ jẹ́ láyé. Gẹ́gẹ́ bí ànábì ṣe sọ tiẹ̀, ó ń tàn wọ́n tiẹ̀ ní aṣọ́rọ̀. Èyí tó kí yàtọ̀ ìgbà ìgbà yẹn bí ṣíra ìtọ́jú ẹbí lára yín lójú. Ike tó ní tán nígbà kankan ni. Àdánàbí ilẹ̀ àdínábí. Aṣíwájú gbogbo ayé one and only sí. Wàhálà ìjà wíṣà. Àti gbogbo àwọn òkè lẹ́yìn àti
ànábì tó yàtọ̀ sí òkè olúmọ tó yàtọ̀ sí ìjàmbáde. àti gbogbo àwọn èèyàn lẹ́yìn ànábì àwọn ẹ̀ka àwọn èèyàn bẹ̀rẹ̀ ìbánu أعوذ بالله من الشيطان الطغي اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أصلنا من آياته عجبا وأفادنا بتوفيقه إرشادا وأدبا وجعل القرآن دافعا عنا مكتا وغربا وأرسل فينا رسولا كريما نجبا. اللهم صل على النبي الأمي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين. آمين. بينك وبصن لويا kò gbọ́dọ̀ sọ fún wa pé òun wá nǹkan tó sọ sùn. bàbá ẹ dákun gbogbo ẹni tí èmi sí ọlọ́mọba gbé láàrẹ kó bá ń pariwo Allah. oyè àyàfà ńlá. shahidul kalami. títóbi ọlọ́run. ọba tá a kíta ní kíta. máa fi làwọn ìdílé lùkẹ́tì rẹ̀. ọlọ́run ti ń dára lára gbogbo ayé àwọn èèyàn ni wọ́n ń dára nínú ayé wọn náà bákan náà. tẹ́kí fi sánà wà ṣùkúrà ìyá ọmọdé. ẹlẹ́kùn bọ́ọ̀ bá ríran wò nílé onílé òsínwó nílé rẹ̀ bẹ́ẹ̀ bá ríran wò pé òun ò ríran wò nínú ilé àwọn èèyàn kan wọ́n ní ilé yìí ó ríran wò bẹ́ẹ̀. níjọ́ tí wọ́n ti ṣẹ̀dá ilé àwọn ẹlòmíì kò sólórí nínú ilé wọn rí. látẹ̀sí bí wọ́n ní kọ́rìbù. wọ́n bá tẹ̀ jẹ́ ọ̀kan sóhun náà pé ọlọ́run eléyìí ibú ló pọ̀ nínú ilé wa àwa sì fẹ́ pa orí ibú nínú ilé wa rẹ̀ a fẹ́ sọ lórí ìran nìyún náà. wàlúkọ̀ lókọ̀ ní kẹ́mílà wùlítàwọn ní sáwọ́. títóbi ọlọ́run ọba tí ò ní kú ẹ̀. تشبيه يقرب فلكل خالق له الكون سوى mo fi ọlọ́run kí ànábì wa Muhammadu ẹni tá a gbọ́dọ̀ má kì í tó ṣe gbé alẹ́ ta wà yìí ànábì lónìí. tẹ́kí fi sọ́nà àwọn àṣukúra ìnà àmàdínà. nígbà tí àwọn àfáà kí ànábì lẹ́ẹ̀kan èyí mi wá wú. ẹ dákun ẹnìkan ṣoṣo tí ọlọ́run fún ní ayé àtọ̀run nírú àdánwò tó pọ̀ tó bá ìṣẹ̀lẹ̀. wọlé ní bẹ́ẹ̀tì kọjíjà àlìbúrọ́kù bí rásìmí. gbogbo ayé ti pọ̀ tó ní táwọn èèyàn náà wọn lọ́la kò sẹ́ni ó lọ́la tó ànábì ọmọ. wọlé ní bẹ́ẹ̀tì kọjíjà àlìbúrọ́kù bí rásìmí. ọlọ́lá ń bẹ Nàìjíríà àwọn tí wọ́n lo mọ́tò ẹ̀yọ̀ kan 500 million bí wọ́n ti wá pọ̀ tó ní kò tó àṣẹ àdúrà gbà nábì. nàbí yóò rà bá ló bá sàmà ibi tí sí mi. ọlọ́bí tí wọ́n pọ̀ tó ní kéèyàn bí mo méjì. kálọ̀ ń 6 gba mẹ́fà lọ́wọ́ lójú ayé rẹ̀. Allahu Allahu la tashbihu yuqarribu. ẹni ká sọ́tà ti torí ẹ̀jọ̀ kọ́ náà nù ní. tó ṣe
ṣe Isra wal Mi'raj sallallahu alayhi wa sallam. ila rabbil ibad. Ọlọ́run masala ibà wa kí Ànábì wa Muhammad. Wọ́n bí tànàbí kí gbogbo àwọn ẹ̀yìnrìn àwùjọ tí wọ́n jòkó. Pàápàá jùlọ bàbá wa Maulana Sheikh Muhammad al-Jami olówó. Salamun alaykum ya imata dinina. Bàbá wa Cisse ẹ̀dàgbàrà pariwo Cisse. Salamun alaykum ya imata dinina. Ànábì yóò ní al-khayru kulluhu fi ridha. Gbogbo nǹkan tẹ̀yìn rí lẹ́yìn yọnu sí. Ibi tó gbà mí ti ṣe ibú nù. Ó ti gbàgbé pé gbogbo tí ń bẹ nínú ayé àwọn Ọlọ́run ló wà. Gbogbo tẹ́ bá ní kó dàgbà nínú ayé, ó wá dàgbà sókè kó bá kiri lọ. Salamun alaykum ya imata dinina. Àwọn èèyàn kan ló sọ di gíga. Ọlọ́run bá yí grace lọ́mọ èèyàn lè fi ga. Nígbà tó bá wá ga tán iṣẹ́ ọwọ́ rẹ̀ lórí ìjọba yìí. Salamun ala man qala Allahu akbar. Iṣẹ́ ọwọ́ rẹ̀ lórí ìjẹ́ kó ga ọmọdé tó ti ṣàdúrà tádùá náà sì ga. Salamun alaykum. Ẹlòmíì mọ̀gùn lò ó lògùn débi pé ayé ti dàjẹ́ sínú ayé. Sunnatun nabawiyyatun. Ayé sì mọ̀rọ̀ sọ̀gbà tó wá fẹ́ sọ lóko ní kó ti lògùn kọjá ó ti wá ti pa. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. Ọjọ́ tí mo ti mọ̀ yín, mo ti rí Ọlọ́run lára yín. Gbogbo àwọn èèyàn tí mo wá mọ̀ yín, gbogbo wọn ni wọ́n máa ń kí yín tí mo fi wá mọ̀ yín pé Ọlọ́run ní gbé mi. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. Ọlọ́run tó ní ayé àtọ̀run. Abẹ́ àfihàn lé lọ́wọ́ ọlọ́mọdé náà padà sábò. Tóní tó bá ní lẹ́rù tó àpadà sábò sí láyé. Wọ́n ti kíyàn yìí, ká máa kíyàn bẹ́ẹ̀. Ó wá yá ká wá ní wọ́n rí kí mọ́ tí ẹ bá nù. Ọlọ́mọdé kí ló ń ṣẹlẹ̀ sí yìí o. Ọlọ́run barika Ànábì Muhammad. Ẹ̀yin ni miftahul khairi lil khiyari. Ẹ ń jẹ́ kọ́kọ́rọ́ rẹ fún èèyàn rí. Kọ́kọ́rọ́ rẹ lọ́lọ́run ṣe yẹn lọ́wọ́ oníṣẹ́ ní kọ́kọ́rọ́ aburú. Ọlọ́run barika Ànábì Muhammad. Ẹ dá Ọlọ́run tó ní kẹ́ bí àwọn tó dá. Ìyẹn lè dá kó má bí n tó dá. Ànábì Nuhu ànábì ni ó sì bí Kànáánù sáyé. Ọmọ wòlíì ni mí yóò túmọ̀ sí gbogbo ní wòlíì o. Kí ló kàn wá bí yín o? Ibi kọ́ ọmọ wòlíì yẹn o. Kí ló kàn wá bí àyèmọ́ yẹ ọmọ lè wọ́n mú ti fa gbó. Ọgbọ́n kìíní. Abuka huru wa ummuka hurratun. Ọlọ́run ní jọba àjẹkù. Juhur ghayran ajib. الشيخ البديع الجليل الفلاني العالمي رضي الله تعالى. Ọlọ́run ní jọba àjẹkù yín sá. Àkọ́kọ́ ọjọ́ tá a jọ jòkó ni. Àmọ́ gbogbo ìró tí ń bá mi létí ìró tó dáa ni. Ọlọ́run wá ṣe yín ní fasihul lisan. Tẹ́ bá sọ̀rọ̀ ayé àti gbádùn ẹ̀ ẹni sihrul kalam. Ká sọ̀rọ̀ kó dala hàn. Káwọn yẹn máa wò kó sọ̀rọ̀ lílé yàbí kìíní. Ìyún náà orin ni látọ̀rọ̀ lọ. Orin náà Ọlọ́run máa gbà lọ́wọ́ yín. Àdúrà tẹ̀sí fún mi lẹ́ẹ̀kan yín lẹ́ní. Bẹ́ẹ̀ tí tẹríba fún gbogbo ayé náà nù ni. Àtàwọn tí wọ́n tó yín àtàwọn tí wọ́n tó yín. Ẹni bá wá ti ń tẹríba àfi ká bá orí Ọlọ́run lọ́dọ̀ ẹ̀. Orí tó ti wà lọ́dọ̀ yín kò ní jábọ̀ o. Ọlá àwọn tí wọ́n tọ́ yín. Ọlá àwọn tí wọ́n bí yín. Ibi tí mo lọ yẹn jìnnà gan-an. Ọlá la ilaha illallah. Wọ́n ní ẹ kí bàbá wa Al-Khalifa. Ẹ̀yin Sheikh Samadani. Bí nǹkan ò bá ṣèyàn kò gbọ́dọ̀ sọ pé òun ò dá yín mọ̀. Nínú ilé yín eléríire ní àwọn tí wọ́n pin ilẹ̀ ẹbẹ̀ olóríire ni wọ́n. Ẹ̀yin tẹ́ wá mọ búlọ́ọ̀kù síbẹ̀ olóríire túlẹ̀ yín náà Ọlọ́run ló bàjẹ́ sá. Ọlọ́run barika Ànábì Muhammad. Wọ́n ní ẹtí gbogbo àwọn bàbá wa Al-Haraki. Ọlọ́run ni yóò bàjẹ́ o. Àti gbogbo ẹ̀yin bàbá orúkọ ni ò jẹ́ kí ìmọ̀ orúkọ ni ò jẹ́ máa dákọ̀. Ọlọ́run ni yóò bàjẹ́ fún gbogbo wa. Wọ́n kí Sheikh wa Mọ́líkù Suleiman. Orí fóònù láti kọ́kọ́ sọ̀rọ̀.
wọ́n sì yá yìí púpọ̀ lọ́rọ̀ wọ́n wá gbádùn yìí púpọ̀. àfààní kullu alimi misbahu zamanihi. bá a tẹ wá ń bọ̀ gbogbo ayé wá ń pariwo Mulku Suleiman tí o bá rí báyìí yóò ṣe wá lè mọ̀. Ànábì Suleiman náà ò kéré nínú ànábì Ọlọ́run. wàláhì bàbá. àtàtọ́lọ̀ fi jogún nǹkan tó pọ̀ fún. nígbà tí Al-Fulani wá fẹ́ kí wọ́n lè ṣe é jí gbé bíbí yẹn bá jí eléyìí gbé gbogbo ayé ní òmù. bàbá. ẹ bá yóò bọ́ ànábì dáadáa. wọ́n yẹ jẹ́rù wèrè kó ní ó ti jí. wọnú sírù lọ bí ẹ bá wọnú sírù lọ dáadáa wọn a máa jí ẹrù wèrè. ẹ bá yóò bọ́ ànábì. bó bá ti jí sábà ti fi tí wọ́n fẹ́ kún ayé yẹn rẹ̀ yóò tó ti rí dáadáa nù. gbogbo tó jẹ́ ìmọ̀lẹ̀ láyé inú òkùnkùn ló ti jáde. gbogbo tó tán láyé nínú ìdọ̀tí ló ti jáde wá. wọ́n bá Mulku Suleiman kò ní bàjẹ́ fún yín o. alábàárikà ní bọ́ Muhammad. bàbá wa ló ń gbọ́ Ọlọ́run ní ló bàjẹ́ àti bàbá tí wọ́n tẹ̀lé bàbá wa yìí yóò tí mo bá wá sí wá sí wọ́n yí ayé púpọ̀. Ọlọ́run sì tiẹ̀ wọn Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sá. wọ́n á fẹ́ràn Ọlọ́run lára mi. bàbá wa Sheikh wa Yunus Adeleke Ọlọ́run ní yóò bàjẹ́ sá. Imam Al-Karim Ọlọ́run ní yóò bàjẹ́. wọ́n tí bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ó kọ́ ní mi mọ́ ní òjẹ́ máa dábọ̀ Ọlọ́run ní yóò bàjẹ́ o. wọ́n á kí Amirul Jaysh. àwọn ni àkọ́kọ́ ẹni tá a kọ́kọ́ sábà lábẹ́òkúta yìí. wọ́n sì fẹ́ràn Ọlọ́run lára mi púpọ̀. ọ̀pọ̀ ibi tí mo ń ṣe nínáwó láyé àjọ máa ń ṣe. ẹ̀yìn wá tètè gbọ́ pé alẹ́ yìí ni mọ̀lúdì wọn. bàbá wa aláṣẹ́kà tí wọ́n ní òde òní àwọn ni wọ́n máa ń pè mí pé ṣé máa dúró fún mọ̀lúdì bàbá wa abẹ́rẹ́ díẹ̀ sí mi náà. ìmọ̀ wọ́n kó mi lágara púpọ̀ láti ìgbà tí mo ti gbọ́ látàlẹ́ àná. bàbá wa abẹ́rẹ́ díẹ̀ gbogbo ayé ló ń fẹ́ yín. gbogbo ayé ló ń wá yín gbogbo ayé ló fẹ́ràn yín wọ́n sì fẹ́ gbọ́ yín Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín. alikulu kalikini ila kuli kaliki sawahu falikulu kalikini ila kuli kaliki sawahu. Amirul Jaysh tọ́lá pé yẹn ló kọ́ òun ni bàbá bá àwọn sírù láti lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi máa wá káàkiri alẹ́kọ̀ọ́ pààrọ̀ orúkọ náà ni gbogbo àwọn sírù láti yìí ni wọ́n bẹ lọ́wọ́ yín tí gbogbo ayé fi ń wáyé káàkiri Ọlọ́run ní yóò bàjẹ́ o alábàárikà nẹ́bọ̀ Muhammad la ilaha illallah wọ́n fi yẹ kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà pẹ̀lú yín Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín gbogbo àwọn bàbá tí wọ́n wà ń bí àti gbogbo àwọn màmá àtàwọn alága bàbá wa alikalam Ọlọ́run ní yóò bàjẹ́ la ilaha illallah wọ́n fi gbogbo àlùfáà wa tó wà ń bí báyìí Ọlọ́run ní yóò bàjẹ́ fún gbogbo wa Olúwa kẹ́mi orúkọ dáadáa ni wọ́n ń jẹ́ Ọlọ́run ní yóò bàjẹ́ fún àwọn náà la ilaha illallah ẹ dákun ìwọ tó bá mọ̀ pé àdúrà rẹ gbà lálẹ́ sọ pé àmín ìtumọ̀ rẹ̀ ní wípé Ọlọ́run ó jẹ́ ká bá lè délé wala la hawla wala quwwata illa billah. ní tí mo wá mú wá fún wa lónìí gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ mi ò pọ̀ òun náà ní ìwà. Al-Isra wal-Miraj là ń ṣe yìí bàbá wa láṣẹ́ká tí wọ́n pè mí. I really love you. Allahu Baba. Because I appreciate it all on she. See that here, mommy, tá ń sọ̀rọ̀. Inú mi dùn púpọ̀. Bàbá kan sọ̀rọ̀ fún mi lónìí. Ọ̀tọ̀ ní kọ́lọ̀ ń ṣoore fún yàn, ọ̀tọ̀ ní kọ́lọ̀ ń ṣe síbi tó dá sí. Wallahi Baba. Ọlọ́run ṣoore fún lórí ikú mi tó bá wáṣọ 100,000. Ní mọ̀ pàṣọ 100,000 lọ́wọ́. Allahu Akbar. Yóò wá rán dan. Òun ti aṣọ tó dá yóò wá gbé fún télọ̀ lórí ikú. Kò tí wọ́n ní tó lọ́rùn rẹ̀. Yìí wọ́n wá rán débi pé gbà tó wá wáṣọ gẹ́gẹ́ máa kí ló ń wọ̀ yìí ní ìṣẹ̀lọ́ ọ̀dà gbàdùn báyìí. Láìsẹ́ pọ̀. Alimobi àṣà pé ẹ rí orí Ọlọ́run ẹ ṣe appreciate ẹ ìbí appreciate ẹ lára yín o ọ̀pọ̀ jù ló dì náà orí Ọlọ́run wọ́n sọ fún àwọn kan ní wáàsí mí níbi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá dé ayé tá a lò lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan máa dì náà yẹn wọ́n sọ pé ìwọ kọ́ là ń sọ ìwọ kọ́ ni Muhammad. Because tí ìbá jẹ́ bẹ̀ ni ìsìláàmù níbi tí ń dàgbà lọ káwọn kan tún kóra jọ báyìí mùsùlùmí kó ti yọ gbogbo kó máa lù mọ́ ìsìláàmù. Bàbá aláṣẹ́ta ẹni lé lórí ẹ̀kan náà
ẹ bá náwó sí wọn báyìí. Wọ́n ní ẹ náwó sí bàbá. ẹ bá náwó sí wọn báyìí. Bàbá ní ẹ náwó. ẹ dání ẹ tẹ́fẹ́ lọ́dọ̀ lọ. ọlọ́run wọlé bàbá wa gbà tájú la ádàbí. Radiyallahu ta'ala anhu. Ádàbí. ó wọlé gbogbo àwọn ìmísí ọlọ́run tí bàbá náà kó sínú ayé àwọn èèyàn tó Tó wọ́n sì lá yé. gbogbo ìmísí Ọlọ́run tí bàbá náà kó sínú ayé àwọn èèyàn. tó yé tí ayé wọn yé. Táyé wọ́n yé. ọlọ́run jẹ́ máa yé látòní. ọlọ́run bá tà ní bọ́ Muhammad. Sallallahu alayhi wa sallam. ọ̀nà la ilaha illallah. La ilaha illallah. fati ẹ̀yọ̀ kan láka fún yẹn wà náwó sí wọn báyìí. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. ẹ jọ̀gbọ́ mo fi yóò kí ni mo ṣe appreciate ọlọ́run lára yín. ìwà anabiwa Muhammadu. ó ní khaliqi nnasa bi khuluqin hasan. صلى الله عليه وسلم báwọn èèyàn lò pẹ̀lú ìwà tó dáa. irú ìyàwó ni ọ̀ tá a bá wà rí lára rẹ̀. olóòtẹ̀lé ànábì á sì rí ìwà kó tẹ̀lé ànábì lára ẹ̀. tọ́lọ̀ fi bá ànábìwa Muhammad sọ a'udhu billahi minash أعوذ shaitan. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة. ìwà rẹ̀ lábẹ́ lára ànábìwa Muhammad. ما كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. wọ́n ní Lukumanu ó bá ọmọ rẹ̀ kan sọ̀rọ̀. ó bá ọmọ rẹ̀ sọ̀rọ̀. كان لكم في ọmọ rẹ̀ ló رسول bá الله nígbà tí ayé ń dàgbà mọ́ lọ́wọ́ ó wá lọ bá Lukumanu. ó ní ayyul khisal khayrun. أي الخصال خير ó ní ìwà wo lọ́mọ ènìyàn lè máa wù láyé irú ìṣe wo lọ́mọ ènìyàn lè máa ṣe tí lọ́mọ ènìyàn lè gbé dání tí gbogbo ayé ó máa ti gbogbo iṣẹ́. قال الدين kọ́lá àdìí. ó ní gbogbo tọ́mọ ènìyàn bá ń ṣe láyé tá a bá ti bá ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ká sọ fún pé ìṣeré yẹpẹ̀. kò ní nǹkan rẹ̀ ṣe láyé eré pani ìsìn. قال فإن كانت اثنتين ọmọ wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ pé fàyín dáná ti sílẹ̀ tẹ́yìn. a ti gbọ́ pé bàbá ti lẹ́sìn àti nínú ìwà ló wà kéèyàn ò lẹ́sìn. bàbá wa lẹ́sìn ni tó bá fẹ́ di méjì nǹkan ẹyọ kan nìyẹn tó bá fẹ́ di méjì kí la lè fi kún un. قال الدين والإيمان lùkọ́ni wọ́n sọ fún ọmọ rẹ̀ pé bó bá ti ní ẹ̀sìn tán ìtókù ní kó lọ́wọ́ tẹ̀sí òjè. الدين والإيمان tọ́bi ènìyàn bá ti ní ẹ̀sìn tá a ti pè ní mùsùlùmí òdodo. à ń pèlè àfa à ń pèlè ní ọlọ́run wàlímáàlù ètò ìdánilólówó. bó o bá ti báyè rẹ débi pé kò ní láárí ayé rẹ ò dá o. قال فإن torí pé láárí ni ò ní jẹ́ kẹ́sì ó máa rù lọ́dọ̀ rẹ̀. wá ìlà ó máa ṣẹ̀sìn ayé òsì ní mọ̀kún sí lọ. الله pàápàá jùlọ nínú ayé tà ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ọba ti lówó tí ó fi ṣẹ̀sìn ayé rẹ̀ ò dáa. الدين والإيمان lọ́nà sọ́sọ́ máa rẹ̀ pé bó o bá ti ní ẹ̀sìn sàn ó gbọ́dọ̀ lówó tó ń fi ṣẹ̀sìn ní òní òde ọlọ́mọ́kà tó lọ múra. táyé rẹ̀ ò ní bàjẹ́. wá ìlà ó máa ṣẹ̀sìn ayé rẹ̀ ó sì bàjẹ́ nínú ẹ̀sìn. قال فإن كانت ثلاثا ọmọ wọn bèèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé bàbá ti ṣe àkọ́kọ́ tá a lẹ́sìn ẹlẹ́ẹ̀kejì tá a lówó kí la lè fi ṣe kẹta tó kàn wọ́n balẹ̀. قال الدين ó ní àkọ́kọ́ bó o bá ti lẹ́sìn ẹlẹ́ẹ̀kejì tó lówó wàlá hayatu ló ṣe kẹta òun náà ní kó ní good living. gbogbo olówó tẹ bá rí tí ìbá ná owó rẹ̀ ẹ sọ wípé níbo ṣe é. bó bá ti lówó lọ́wọ́ tó bá tó di ayé ẹ̀ aṣọ ìgbà tí wọn náà máa lò ó bàtà ìgbà máa lò ó
Aago ìgbà mọ́tò ìgbà máa lò ó ẹni bá ń kówó pamọ́ sínú ilé tí ẹ bá. Ad-dinu wal-malu wal-hayatu wal-hayat. Èyí gbọ́dọ̀ ní good living nínú ìwà ló wà. Nínú ìwà ló wà kéèyàn máa lo ayé tó dáa. Má ṣe bí olóòórùn. Wọ́n máa wùwà bí olóòórùn Ọlọ́run tẹ́ òtún ò lè jẹ meat pie. Olóhùn olówó ẹ̀ lọ́wọ́ tóun bá ní kóun jẹ meat pie owó wọn àtàn. Olólówó kan ó ti lówó tó Volvo àtijọ́ nílò 740. Àwọn mọ́tò tó dáa kó wá bu àwọn yìí mọ́lẹ̀ táyà rẹ̀ wá bàjẹ́. Hayatu bila mali, hayatu mudilatun. Nínú ìwà ló wà kó bá lọ́dọ̀ náà. Kalamu bila jari, kalamu mudayya'un. Kùránì tó fún wa. Àṣírí bẹ́ẹ̀ ni Kùránì tẹ̀yẹ̀ bí dolówó. Alóso bí kò sí bẹ́ẹ̀. Ó rí jìnnà ní òjò òun. Bó bá ní jìnnà ó mọ̀ pé àṣírí bẹ́ẹ̀ náà Kùránì. Tí ń sọ̀yàn dolówó, ó lọ sí dolówó. Ad-dinu wal-malu. Wal-hayatu. Qala fa in kanat arba'an. Ẹni ló bá di mẹ́rin kọ́ àti rí ẹ̀sìn àti rọ́wọ́ àti rí kéèyàn olú ayé dáadáa. Bàbá fẹ́ sọ́ọ̀tì mẹ́rin kí la lè fi sọ́ọ̀tì kẹ́rin. Qala ad-dinu wal-malu Ó di méjì. wal-hayatu Ó di mẹ́ta. wa husnul khuluq. Níbi mọ́ lọ́dọ̀ nù ni. Wọ́n ń sùn lò kúlùkù. Ẹ̀rẹ́ kéèyàn ní ìwà. Mo bá ti bá àgbàlagbà lò. Ó ní ẹgbẹ́ àwọn bàbá àwọn ni wọ́n àmọ́ wọn ò jẹ́yàn. Nígbà tí wọ́n wá jẹ́yàn, ṣé wọ́n nílà kárẹ̀ mọ́ ni. Ó wá bẹ́ kí arúgbó, ó wá dúró sórí ìdúró, òun wá bẹ̀rẹ̀, ó wá náwó sí báyìí sàlámù àlẹ́yìn. Gbogbo tó bá wọn lọ́rùn fún ọ, ọjọ́ orí tòun náà ní òfin dúró. Fi rasulillahi uswatun hasanatun. Kí ló ń kọ́ wọn bí bẹ́ẹ̀ jọ kéwú? Tá a bá jọ kéwú ṣe àjọ láti bá kàbá kan náà. Kana yarjullaha Ó gbádùn ẹ̀. Kí ló ń kọ́ wọn pé wọ́n kéré sí ọ? Ọlọ́run ti fún ní ìjọ fún ọ, ó ń ṣàpẹ́lẹ̀ ẹ̀yìn. wa dhakara Allaha kathira. Nínú ìwà ló wà káwọn ọ̀sùn nínú àmàlà káwọn bá ti bá nílò. Ẹni bá jẹ ká fún lẹ́tọ̀ rẹ̀, wọ́n ní ìtọ́hún kúlì ní hákìnà àkọ́kọ́. Ó wá ní man wada'a shay'an fi ghayri mawdi'ihi fahuwa zalim. Ó wá ní wa man wada'a shay'an fi mawdi'ihi fahuwa salih. من عاش صفرا من الأخلاق والأدب يا طريق ولا يمشي على قيمة المرء لا تيب جوهري لا ماوى من الأموال والحسد. من عاش صفرا من الأخلاق والأدب Ànábì tí wọ́n dàpọ̀ sí mọ́sálásí rẹ̀ tó máa ma tó rẹ̀ fẹ́ kára máa bọ̀ ọ́ mo ti lè gbà yín èmi Ayé rẹ̀ yọ. dàpọ̀ sí mọ́sálásí yìí á kì í bàrà sí. لكم في رسول الله أحسن أسوة. لكم في رسول الله أعظم قدوة. Ànábì ẹ̀ bá Yorùbá Ànábì dáadáa ni. في رسول الله. Ànábì wà mọ́sálásí jọ kan. Ànábì tiwa ni mò ń wí o. Ẹ̀ bá Yorùbá Ànábì dáadáa. Ó wà mọ́sálásí jọ kan. Ànábì wà kírun pẹ̀lú àwọn èèyàn máa. صلى الله عليه وسلم. Ọwọ́ kírun tó wọ́n bọ́ tàbá yìí. Marra a'rabiyyu. Ará alárúbáwá tí ará lóko kan ní máa ń bọ̀ wá. Ó wá fẹ́ tọ̀ ló bá yọ kíní rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kó wò ó tọ̀. لكم في رسول الله أحسن أسوة.
kílẹ̀ máa lẹ́yìn. لكم في رسول الله أعظم قدوتي. balógun àdínì tiwa nù. àwọn balógun àdínì àti ìṣẹ̀lẹ̀ yìí. bàbá tó le. torí ó pọnù balógun tí wọ́n fi jẹ balógun ní mọ́ṣáláṣí gbélé ikú ni. Ìbàdàn. bẹ́ẹ̀ bá ní ìnáwó sí ẹ̀yìn rí ẹ mọ́ṣáláṣí. rí o kódà ẹ tún pé ní. ìjọ tí ó dé tí ó jẹ̀bìlà tí wọ́n mú aṣọ ìdánilẹ́bà lórí àgbàdo àwọn balógun tíjà mọ̀ fún wa ní àmọ̀ yìí báwo ni wọ́n ti rí wọn ní balógun wa náà. balógun wa nù ẹ̀sán sàwọn bẹ́ẹ̀. ó ní bàbá ilé yọ owó rẹ̀ bàbá ilé ìtọ́jú á kì í bọ́lẹ̀. ó tún tọ̀ mí mọ́. alẹ́ ni wọ́n wò wọ́n báyìí. láàbá yòókù ànẹ́bí. لكم في رسول الله أحسن صوتي. sábẹ́ ẹbílẹ̀ yóò tọ̀ ìtọ́ ní bala ó bá alábo ni ẹ̀sùn ọ̀sán bùkátà tá a lè rán ọmọ ni. ẹjọ́ bí àbùkátà rẹ̀ lábẹ́ àyẹ̀wò ojú ànẹ́bí báyìí ló bá tọ̀. ó wá tọ̀ tán tí wọ́n wojú rẹ̀ pé kí ni ó sọ fún bòun ó sì báyìí ànẹ́bí ni kò máa lọ. wọ́n lọ bẹ́ẹ̀. àwọn sàábé wo báyìí pé àti pélé ìlọ́gà wa nínú. لقد كان لكم في رسول الله أسوة nígbà tó bá lọ anábì sọ wá bẹ àwọn sábẹ́ pé kí wọ́n lọ máa fọ ìtọ́ yẹn dànù. الله. aṣáláńtọ́ yẹn ò lọ òun yọjú báyìí òun fẹ́ mọ bára fíìmù wo ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. لمن كان يرجو الله واليوم الآخر. nígbà tí anábì ní wọ́n fọ ìtọ́ náà tàbí wọ́n wá fọ̀ tán ló bá padà wá. ló ní òun mọ̀ pé bí ìsìlámù ti rí rè látòní lọ àtẹ̀mí àti gbogbo ìran mi á di mùsùlùmí lábẹ́ àmẹ́lì. وذكر الله كثيرا وذكر الله كثيرا. aṣàṣìfúra. هذا سفرا من الأخلاق والأدب يا فقيرا ولو يمشي على بابه. يتبدر إلا الكبيرة ولا يتدبر إلا الحقيرة. شكرا فلان يوصلك ولا يزوج ولد لتربا بابا يلي ما صدق مني بلاغا مو باي wo mo lé mi èmi tí mo fi tí mo lọ. ومن أدسته نفسه بتكبر يجد صغيرا في عيون الأقلة. àwọn tí wọ́n bí wa wọ́n ní gbéraga. bàbá ò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tí wọ́n kọ́ wa ọlọ́run jọ ní. ومن أدسته àwọn tí ọlọ́run da ìrìn àjò wa pọ̀ mọ́ kí ìrìn àjò ó jọra wọn. نفسه بتكبر. ẹnu pé orin tọ́lọ̀ ń ṣe fún wa tá a fi wọlé يجد صغيرا في عيون الأقلة. alákọ̀ọ́ bá mi àṣepọ̀lú nìkan màdúrà náà lágbára àti ìyàwó dàbí kí ó dàbí làǹkà. wọ́n lẹ́nu ká wá sọ yìí pé àlùbọ́lá tún ní ìgbéraga àbáyé wọn lòun dá wọn lóhùn pé bó bá jẹ pé kó bá ṣe é ṣe pé kálíbàlà kò ṣe gbéraga ni. ó ní tó lè fi ṣe ìgbéraga lọ́wọ́ kò sí ìgbéraga. ìwọ tó ń sọ̀rọ̀ yìí ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá dọ́wọ́ rẹ̀ àní ojú rẹ̀ lẹ̀ mọ́. نفسه بتكبر يجد صغيرا في عيون الأقلة. èmi tẹ́mi mọ̀ pé bàlá àwọn ọmọ bá wá ìgbéraga ló ṣe fún àtẹ́bí Musa tó ń bọ̀. وما كان في آلاته متودئا ìgbéraga ni fúnra ọ̀nà ìṣe ọlọ́run tẹ́wọ́lẹ̀. ما لا يعزته جميع البرية. tí ló fi ìgbéraga ṣe máa yẹ àwọn tó bá ní ẹ̀tọ́ pọ̀ fún látọ̀ wọn ò ní kò ní kó má dé lò lọ. gíga tẹ̀síwáwò náà. bàláwo ni máa fẹ́ ní tó bá fẹ́. والله àníyàn lẹ́yìn Ilé ó dà. tani ẹ̀rẹ́ bá ti da ìyẹn kúrẹ́ òní sọnù. لقد جاء البلاد ومن عليها دماء المسلمين لا من البلاغ دماء المسلمين والكبرياء لربنا صفة به. bẹ́ẹ̀ ọba da
ẹ mọ̀ ó sàkóso dára rẹ mọ̀ bí wọ́n bá dá mi mọ̀ mọ́ dára rẹ mọ̀. من عرف نفسه قد عرف ربه. má sọ pé ó ń bọ̀ ẹja mú bí ó mú bọ̀ nígbà yóò wọlé ẹbí lọ́wọ́ ẹ̀yà yìí nígbà yóò wọlé. àmọ́ pé kí n sì pé ada ìlú kọ́. والكبرياء لربنا صفة به bàbá tó bí mi. الله تعالى مخصوصة فتجنبها التقي مخصوصة فتجنبها التقي. ó dàbí lata nínú ayé gbogbo ayé ló mọ̀ kó dàbí lata. ìjọ tó ti kú àti ìdúró ẹ̀dùn ní. أهلا وسهلا. ìrí kò bí o. والكبرياء لربنا صفة به. ó bá tàbí kí àti tí bàbá mi ti wà ní ẹgbẹ́ yìí. حياكم الله. wọ́n sì wá sí ayé ni. gbogbo tọ́lọ̀ ń ṣe ìbàdàn òun ló ní. والكبرياء لربنا صفة به. màkàtú. فتجنبها التقي مخصوصة بانية والتقي. مخصوصة فتجنبها هي التقي مخصوصة فتجنبها وتقي. báyìí bá ń pa ọdún ẹlẹ́ni wọn ní pa ọdún ẹ lọ́la. ọba ló rántí òun iye àwọn èèyàn tí wọ́n sì jọba lánàá. lónìí wọn sì lórí àdámà. ó ní kí ni ipò rẹ kí ló já mọ́. ó bá jẹ́ pé gómìnà ló bí ọ a ò mọ̀ ọ́. ẹni ló jẹ́ gómìnà títí tí àdúgbò rẹ̀ ò bá dà ẹ̀ dà yẹ pẹ̀ mọ́. ẹ sọ pé ilé òpé ìmọ̀ mi ṣe. ما قيمة المرء. àwọn gómìnà sínétọ̀ ni wọ́n kọ́lé síbẹ̀. bí bá gbé mọ́tò gba bẹ̀ báyìí ni wọ́n máa bọ́ òkè máa bọ́lẹ̀ àwọn ìta fún wọn gómìnà yìí. ما قيمة المرء èwo lábẹ́ tí mo yẹ bó bá kọ̀ bẹ́ẹ̀. إلا تبجاره. alọ́sọ máa gbọ́ mi kọ́. لا من الأموال والحسب. àwọn kálukú lórí àtẹ́kùn ọkọ̀ débẹ̀ dájúdájú wọn ló kó ìjọ. ما قيمة المرء ọlọ́run bá pè é sígbà ó wá pè é bọ́tà tí wọn náà wá dá sí. ما قيمة wọ́n á ní kó wá المرء. sọ ọ́ wá dá sí ni. ẹgbàá gbèjé ló ti dá sí lánàá. àwọn akẹ́nà tó bọ̀ wá wá dá sí fún òtí ìlera. ìwà rẹ̀ ọ̀gbọ̀n bọ́lá rẹ̀ mọ́mọ́ ti bá yẹn lò. kẹ́hìn ìhùn kì í sinmi àbálá. lọ́jọ́ kan èèmọ̀ ká ṣẹlẹ̀ lára nínú ọmọ kéwà nẹ́bí Muhammadu. alájà àlíyù káràmàlá wáyé. فرج علي كعجب علي كرم الله وجهه. àlíyù tẹ̀lé ọmọ lọ kírun lẹ́yìn ọ̀gá rẹ̀ sí jà nẹ́bí Muhammadu. àlíyù bí ti lọ tí ń sáré lọ kó bẹ́ẹ̀ tó máa ṣùgbọ́n lẹ́yìn ọ̀gá òun ìwọ tó o bá wà tó o bá ti lọ́gà ayé rẹ̀ ò ní sùn. bó o ti tóbi tó tó o bá ti máa sọ̀ kalẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kan tiẹ̀ pa ọ̀. wọ́n gbọ́dọ̀ máa sọ̀ kalẹ̀. kò sí mọ́hùn tó pín sọ́dọ̀ ẹ̀ nìkan. ṣé àtìláni ilé ẹ̀kọ́ mọ́tò wá sì tún ló wa you are in the middle of the field. Middle of game. Ó yá ayọ̀ mọ̀ ìyẹn. Gbogbo tó bá wá jẹ́ láyé ọ̀gbọ́dọ̀ máa sọ kalẹ̀ sọ́dọ̀ àwọn kan. Báyìí yóò ṣe wá ní àgbàlagbà kan ní fi ọ̀tún. Ní fi òsì. Àgbàlagbà yìí dàgbà púpọ̀, ó
fi òun sórí gbogbo irun ara rẹ̀ ló ti di funfun ara rẹ̀ kùdẹ́kùdẹ́ Aliyu wá ń rìn bọ̀ lẹ́yìn rẹ̀. فمشى خلفه ولم يتقدم عليه. Aliyu wá ń bọ̀ lẹ́yìn rẹ̀ kò jẹ́ gbàwájú bàbá yín ẹ máa wo ìwà tó o bá ń já síwájú náà ọmọ lẹ́yìn rẹ̀ ò bá kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ó ti sọ àtijọ́ náà rẹ̀. ولم يتقدم عليه. nígbà tí Aliyu kọjá lẹ́yìn bàbá náà tí wọ́n ń rìn bọ̀ lẹ́yìn rẹ̀. إكراما لشيبته واحتراما له. ó fi máa rìn bọ̀ lẹ́yìn bàbá yẹn ṣe àpẹẹrẹ fún bàbá. pé àgbàlagbà nílé yìí ní táwọn kọ́ lọ́dọ̀ Ànábì ni pé ọmọdé máa ń fún àgbàlagbà lé. فلما وقع النبي صلى الله عليه وسلم. ó wá fún àsìkò tí wọ́n gbẹ̀rù dúró. Ànábì wa Muhammad tí wọ́n gbẹ̀rù wọ́n mọ́sáàsì. wọ́n ti wá ń kírun lọ́wọ́ wọn wá débi rùkú wọ́n á rùkú. وضع جبريل عليه السلام جناحه على ظهره. Jibrilu wá gbé ìyá rẹ̀ méjèèjì ó fi tẹ ẹ̀yìn Ànábì wa Muhammadu lórí irun kò jẹ́ kó gbórí sókè nítorí Aliyu tí ń bọ̀ wá tí o ti dé. فكلما أراد أن يرفع مناه. gbogbo ìgbà tí Ànábì máa bẹ gbórí ìdílé báyìí lórí irun Jibrilu ló máa fi ìyá yẹn tẹ Ànábì òsì mọ̀. مناه جبريل عليه الصلاة والسلام. Jibrilu wá fi ìyá rẹ̀ tẹ ẹ̀yìn Ànábì bí má dìde Ànábì wá pẹ́ lórí irun kú ni. حتى أدركه علي كرم الله وجهه. títí tí Aliyu fi bá Ànábì lórí irun wọ́n wá ní bàbá tó tẹ̀lé kọ́ báwo ló ti rí. wọ́n ní àṣì bàbá tó tẹ̀ tí Aliyu tẹ̀lé àṣì mọ̀jú sí i. wọ́n ní èrò ọ̀kà Aliyu yìí wípé bàbá yìí lọ bá wa kírun nínú mọ́ṣáláṣí àṣìṣèdè rí ni. Aliyu wá ń tẹ̀lé bọ̀ lẹ́yìn. nígbà tí wọ́n wá débi mọ́ṣáláṣí Aliyu bá yà mọ́ṣáláṣí bàbá bá ń dúró tiẹ̀. Aliyu wá wò pé àṣẹ kìí ṣàwọn ló tẹ̀lé. حتى أدركه علي كرم الله وجهه. Jibrilu sàwọn bàlágà kábàrù ní fún Ànábì ni wọ́n ṣàlàyé fún ẹ̀ẹ̀kan ní ọ̀gá wa ẹ má bínú èmi mo fi ẹ̀tẹ̀ yín lẹ́yìn. Ànábì lòun náà ní bẹ́ẹ̀ ẹ̀yin ń spinal cord rẹ̀ kò sí tó ṣe. حتى بلغه علي كرم الله وجهه. Ìwà ni Aliyu ló ń bẹ ni látara ìwà tí wọ́n kọ́ lára Ànábì wa Muhammadu. لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله والآخرة وذكر الله كثيرا. yóò jèrè lára àwọn èèyàn yóò jèrè lọ́dọ̀ Ọlọ́run yóò jèrè nínú ayé òun ló bá kò níbi wá bá a ṣe pọ̀ tó kò níbi wá bá a ṣe ra tó ẹ̀sìn ni ó bí wá bó bá dọ̀rùn ìwà ni ó bí wá bó bá dọ̀rùn kò níbi wá bá a ṣe ra tó kò níbi wá bá a ṣe ra tó kò níbi wá bá a ṣe pọ̀ tó kò níbi wá bá a ṣe ra tó ẹ̀sìn ni ó bí wá bó bá dọ̀rùn ìwà ni ó bí wá bó bá dọ̀rùn kò níbi wá bá a ṣe pọ̀ tó kò níbi wá bá a ṣe ra tó ẹ̀sìn ni ó bí wá bó bá dọ̀rùn ìwà ni ó bí wá. رب العزة عما يصفون وسلام على ìyàwó bàbá wa ni ká ṣe sàlátù fati kan fún bàbá náà
àwọn náà jẹ́ wọ́n jẹ́ sufi alùtọ̀ríkà ni wọ́n tó sì ti mínú tẹ̀síbà Salatu Fati kankan sí ní sígà káwùlà gbogbo ládàtà bá rí ń bẹ̀ ọlọ́mọsá ló mú bá wọn. àjọ tí bàbá bá dá ọmọ ní oko wọ́n ṣe wàhálà lérí káwọn èèyàn lè jẹ́ èèyàn nú ayé ọlọ́run sì fún wọn. gbogbo àjọ tó ń tí wọ́n dá yìí gbogbo ẹ̀yin ọmọ wọn kó kọ́lọ̀ wọn lánàá ní Muhammad àjọ tó ẹ̀yin náà ti tún dá ti yín o gbogbo tẹ̀ ń ṣe ìkọjá sanwó gbogbo tẹ̀ ń ṣe báwọn yẹn tẹ̀ ń dún ìdùnnú èèyàn ìdùnnú ọlọ́run ọlọ́run wa wọlé bàbá yín tá a fẹ́ ṣàdúrà fún yín ń dá tọrọ fún yín ọlọ́run yóò ṣe fún yín. Àmín. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa wal khatimi lima sabaqa nasrul haqqi bil haqqi ila siratil mustaqim wa alihi qadra al-azim subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ànábì ní máa ń sèyídà pátì ní omiya. Sallallahu alaihi wasallam. Èyí ò lè sá lórí èyí ò lè dá sórí ire látara yẹn. Ìyá ni ó lọ sí tòkú àbí ọjà àlùtò yẹn bá wà. Yóò mú báskẹ̀tì lọ́wọ́. Yóò mú báírò yóò sì ra àjákọ àbí ìwé ni ohun tí wọ́n máa ń pè lájákọ. Òun ni ó wọn ara oríire látọ̀dọ̀ ọkọ ẹ̀ fáwọn ọmọ ẹ̀. Tẹ́bá lọ́mọ kan tí ó gbogbo ọmọ tí àwọn bí kò wúlò ẹbí ìyá rẹ̀ lérè. Ìhà wo ló kọ sí bàbá? Mo bá yín dúpẹ́ pé ìyá yín kọ̀ àti ó dáa sí bàbá yín. Gbogbo dandan ká àbá àbí àbá bí tẹ̀sán lẹ́ẹ̀kan. Àìmọye àwọn àbá àti mú gbó. Ó sì ẹni tí ò jọmọ àti ò já àfa rárá àfa kan bẹ láwùjọ yìí bàbá rẹ̀ sàfà wàlá yìí mú tí kóra tún lọ ṣọ́ọ̀ṣì ọmọ rẹ̀ dẹ̀ gbé àgbọ̀yé kéwù ó sì tún ní bàṣà ṣùgbọ́n ọjà tí màmá yín rà Ọlọ́run ta fún yín Ọlọ́run mọ́ tẹ̀yìn rí Ọlọ́run mọ́jà yóò rí di yín Ọlọ́run mọ́jà yẹ̀yẹ́ yín lẹ̀ ikú tó yà wọ́n lọ́wọ́ yín gbogbo tí jẹ́ra padà sí ikú ọlọ́mọdé ó kọlù yín. Wọ́n ròyìn bá àwọn ọdẹ́lẹ̀ mọ́ ní látàkà alọ́mọdé ní kan jẹ́ bóòlù. Àwọn àga kan wọ́n tò kalẹ̀ báyìí sáwọn kábíyèsí ni wọ́n ń bọ̀ ní láìda. Àdé àti ní wàá jòkó mẹ́ báyìí wọ́n wò ẹ wàá rò pé wọ́n bí àga mọ́ wọn níjọ́ tí wọ́n ń bọ̀ láyé pé máa bí àga ìlú ayé kọ́ ọmọ bí jòkó. Wọ́n wá rú àga àwọn yẹn rí lẹ̀. Ó wù mí kí n gbé lẹ̀ fún wọn kí wọ́n jòkó. Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún yín Ọlọ́run mọ́kànjú pa yín o. Àmín. Oore tó ṣe fún yín oore tó dáa jù ní kọ́lọ́run fún yín lẹ́mìí kó dẹ́bi lò. Gbogbo ohun tí ó mú ẹ̀mí yín lọ bàbá yín ti bá yín mú lọ. Wọ́n ẹ̀mí ohun oògùn nínú tí wọ́n lò láyé bíi 120 láyé wọ́n ti ṣẹ́kù fún yín. Kọ́lọ́run wọlé ànábì ọlọ́mọ kan nípa yín. Wọ́n sì fìyà jẹ inú ayé. Wọ́n wọ́n ayé ẹ̀mọ̀ kóró inú ayé. Lábájá ti rówó kóró mọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún yín. Ó ti ní mọ́ kò bí mọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún yín. Ó ti ní kò ní ìyìnmọ́ ọlọ́mọ fi ṣàdánwò fún yín. Ó ti nípa ń sọ ọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ mọ́. Kò sára tọ́lọ́wọ́ lè dá. Ọlọ́run lè mọ́kàn yẹn lógún ọdún tí ó sì máa wò dùn. La ilaha illallah ìsọ̀rọ̀ rẹ̀ tán. Yóò tán ìsọ̀rọ̀ tán yóò máa wò dùn báyìí. Ó ti ṣẹlẹ̀ ní stéètì kan àfáàyè ọmọ kéwù kódà kọ̀ǹpútà ó ń fà sílẹ̀ kéwù rẹpẹtẹ lọ́dún márùn-ún ó sì kì í ṣe ń wò dùn kò lè sọ̀rọ̀ kò lè sọ lágbára kò lè sọ kankan Ọlọ́run mọ́ gbọ́rọ̀ lẹ́nu yín má dẹ̀ gbójú lọ́wọ́ yín mọ́ di ilé tí mọ́ rọ̀ yín lọ́wọ́ mọ́ rọ̀ yín lẹ́sẹ̀ ilé kéwù yẹn Ọlọ́run bá yín tanára rẹ̀ Ọlọ́run wọlé bàbá ṣe Ádámù Abdullahi ló ó sì ṣe fún ọlọ́mọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọlé bàbá Kamal Aládàbí ọlọ́mọdé àti bẹ́ẹ̀ fún yín wọlé wọn láàfà Alimi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín wọlé láàfà Abigọ́rẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín wọlé bàbá Sọ́gbò Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín gbogbo ntẹ́ tó ń fẹ́ nú ayé Ọlọ́run ṣe rọrùn fún yín wọn wá jẹ́ ọ̀tá ó kápá yín kò sí tí ò lẹ́gàn lóhùn bẹ́ẹ̀ yóò wá ní tẹ̀lébà tó ṣe gbogbo ara yóò wí kankan mọ́ nígbà wọn bá ti lára ẹ̀ wọ́n hun èyí tí wọ́n hun tí wọ́n ní Ọlọ́run wọn lábẹ́ wọn ju Ọlọ́run àṣírí anábìsí ní gbogbo ọba wọn bá ti ń pẹ́ èèyàn ó máa lékún ní dáadáa àwọn ó dẹ̀ máa lékún bànújẹ́ oore tó náà máa ṣe fún ìjọba máa lékún ní bànújẹ́ wọ́n lábẹ́ ẹgbẹ́ ẹ̀dùn wánú bí ẹ̀fún àǹkẹ́ lọ́fẹ́ lè àrò náà fún yín
ẹ̀tún wọn náwó fún gbogbo èèyàn bí yàrá ṣé kí wọ́n wù yẹn ké àwọn tí ò fẹ́ ké ó ní sì ṣé kò ní wù yẹn ké kọ́lọ́ wọn lánàá ní àwọn eléyìí ní sì ṣé wọ́n sàn lé ké wọ́n náwó ẹ̀yin náà náwó àwọn náà tún náwó ọlọ́run gbogbo àwọn ọmọdé wa tó ọlọ́run jẹ́ wọ́n yé nú mà wọ́n yé nú àlàáfíà wọ́n yé nú làákàyè wọ́n wá tún wá yé nú owó bí àwọn ọmọ kàlílì nìyà bí bàbá wọn ti rí àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ fún yín wàlá innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi la shakka. Bàbá olówó kẹ́ tó lọ́dọ̀ la ṣáká. wọ́n á fi ọlá Àwọn ọmọ ẹ̀ ni wọ́n gbé kiri yìí wá. Wọ́n láwọn fi mọ rírì ọ̀gá wọn. Alájẹ̀gbẹ̀ nídìí olówó. ẹ bá ń gbọ́ lọ́pọ̀ Àfáwà Mọ̀búrúrù àti àfáwà Abdulkadir ẹ̀wọ́ àdúrà ọmọ ìlú ọgọ́lọ́mọ pa ọmọ ọmọ ẹ̀yin náà ẹjọ́ àlílí bọ̀ nù ẹ bá lọ mọ̀lúdì àlílí. 5,000 ọmọ ọmọ ìlú ọgọ́lọ́mọ.